هذين جرهما ìmọ̀mọ̀ tún wà bẹ́ẹ̀ o ìmọ̀mọ̀ tún ẹ̀nà ẹ̀yìn ni ọmọ yìí tó kí lọ́dọ̀ mi ni yàrá mi ló gbé dàgbà ẹ mọ̀ bẹ́ẹ̀ jòkó lẹ́lẹ̀ òtún ọlọ́mú kan. wà á búdú lè láàyè bùnà zubayiri bánà kàdá. mo tó bí òtún ọlọ́mú kan tí wàá náà fi dá àfi ọmú kan tá a jọ mu bẹ́ẹ̀ o ẹ̀ sì wọlé ọmú kan tẹ́ ẹ jọ mu mo tó bí òtún ọlọ́mú kan nù kọ́mọ́dé pọ́nmú kan ní ẹ máa nílùú wọn. bìnà liha jàjẹ́ wá. àbí ń gbá ni. ó tẹ́ mi mọ́. bí mo ṣe dákọ̀ lu yín wọ́n ti nù mí ní tóbi. Allah. وعبد لله بن زبير بن كذا. bàbá imam ẹ̀yin ìyá bàbá bàbá tó wà ń bí kí la fẹ́ dì mú. anabi muhammad. sallallahu alayhi wa sallam. ayé jẹ̀mí látọ̀rẹ́ ẹ̀yin bá anabi kí n bọ́ dáadáa. wọ́n ní jáde kí àwọn bàbá kí n máa lọ. tá a bá déwájú ọlọ́run. Oriyomi Hamzat alhaji Oriyomi Hamzat. ẹ kú rìn Oriyomi Hamzat ọmọ àwọn ẹni ọlọ́run ni. bẹ́ẹ̀ni. àṣà tí òwò yàrá gbọ́ ọmọdé yóò forí gbàkú mọ́. yóò forí gbàkú mọ́. Oriyomi Hamzat ẹ fi kún òkìyín látòní pé èmi ọmọ àṣà tí òwò yàrá gbọ́ ọmọdé yóò forí gbàkú mọ́. kókó òkìyín. gbóló gbà wọlé kùmọ̀ bà. bàbá imam ìgbà tí musu ọba ìpàgùn tán gbogbo ilé òní jí. olóńgbò lọ́dọ̀ àgùntàn ẹjẹ tó sọ kíní kan fún ẹni kíní. ṣé ogún ọdún tí musu bá ń sàárẹ̀ sọ́fún ni ó pa. mìíràn tó bá dún lórí àárẹ̀ náà ọ̀fun ó sì mọ́. ọmọ inú ilé lórí Oriyomi Hamzat. bẹ́ẹ̀ni. ọmọ inú ilé tààrà. ẹ̀rọ gbà tí ẹni wọ́n sọ̀rọ̀ kí n tó sọ̀rọ̀ wọ́n ní ẹ́ kí ni jẹ́ báwọn. ẹ jẹ́ bàbá mi sọ̀rọ̀ náà. ẹ jẹ́ bàbá àánú ọ̀nà tó bẹ̀ àtijọ́ wa tipẹ́. bẹ́ẹ̀ni. tipẹ́ pẹ̀lú Oriyomi Hamzat ọmọ ológo. jẹ̀mọ́ gbogbo ọ̀tá wa ń bí àwọn alató mọ́tò láti ibi ìdẹ́tìtì lọ́hùn. bẹ́ẹ̀ni. afẹ́ tó dé ìpàpọ̀. ìpàpọ̀ bẹ́ẹ̀ni. mọ́tò látò rẹ́gẹ́dẹ́. ǹjẹ́ rú èyí tá à ń ṣe lónìí ǹjẹ́ ìràn yín lè sọ pé ọ̀sẹ̀ rú ẹ̀rí ń tiẹ̀. bọ́lá ti kẹ́ ọ tó. ọ̀rọ̀ ọkọ̀ ọ̀ǹgùn ọkọ̀ 50 million ọ̀ǹgùn ọkọ̀ 40 million kódà ọkọ̀ mọ́sálásí 1 million ìlú rẹ̀ ò jèrè ẹ̀ ìran bàbá ńlá rẹ̀ ò jèrè ẹ̀ ilé ìyá rẹ̀ ṣòfò wọ́n láwọn òbí máa lálùbáríkà ọ̀nbẹ láyé ìran rẹ̀ sì ń dààmú ìlú rẹ̀ ń dààmú ẹ̀sìn rẹ̀ ń dààmú. bẹ́ẹ̀ni. bàbá àwọn márùn tí mo fẹ́ kà ẹ̀ tí mo bá ti jẹ lára á sì kí èèyàn sọ fọlọ́npọ̀ ọ̀rí ayé wa. márùn ni. kódà èèyàn gan pé kò dáa fún ọ bọ́ọ̀sì lè wo lówó tó mọ́dà àbá ò ní sí fún ọ. jẹ́mọ́ ẹ̀ ní kíni àkọ́kọ́ o. àkọ́kọ́ mbẹ́. ẹ dá mi lóhùn. náà. alwalidain wa walidan. òbí rẹ méjèèjì tí wọ́n bá ti ní àjèrè ń tà bí. ọ̀ọ́rì ọ̀nù ọ̀ọ́rì bínú ọlọ́run. Allah. ọ̀ wá fitinà tó fi kú ni. ẹsẹ lé ní o torí àsìkò tó lọ ẹ̀yin ọmọ tẹ kàǹkàǹkà àtẹ̀yin ìyàwó tẹ wà ń bí tẹ jọlọmọ ó jèrè ọmọ tẹ mú ọmọ ọlọ́wọ́n babẹ́ ìyá rẹ tó tọ́ wá ń bẹ ẹ̀gẹ́ ìwọ ń gun plẹ́sọ̀ ọ̀ padà gun plẹ́sẹ̀. àbí lọ́gbẹ̀ kọ̀ọ̀fẹ́. ìyá rẹ ìyá ọkọ rẹ ọjọ́ jèrè ẹ̀ bàbá ọkọ rẹ ń ṣàgbàkọ ẹ mú. ẹ̀yin ọmọ tí wọ́n ń bí ẹni náà lọ́la tó lè mú kọ́lọ̀ òbí náà ní kíni kọ́ fẹ́ gun òbí rẹ ní nǹkan kọ́ fi lọ ìyàwó rẹ wọ́n fọ̀rọ̀ rẹ lọ tá rẹ. ṣe fún màmí ní jíìpù àníbo ní à ń lọ yóò sọ bẹ́ẹ̀ ọ ti fọ̀rọ̀ lọ wéré. wọn ò dá mi lóhùn mọ́fà kó máa yá lọ. àkọ́kọ́ náà la wà. ọ̀fẹ́ rẹ̀ ràn ọdún fún màmá rẹ̀ àwọn aníyàwó rẹ̀ ní kó mú kanu tìyá àti tìyá rẹ̀ ọ̀ ṣèrà rẹ̀ bá fún ìyá rẹ̀ ní tọ́ fún ìyàwó rẹ̀ ní tọ́ fún
fún òbí ìyàwó rẹ̀ ní tán fún mọ́ pé dá sí wọ́n yẹ pé ìyàwó ẹni dá sọ̀rọ̀ òbí ẹni. tí ìbá sọ obìnrin gidi bí ẹni tá a jòkó tì mélòó gan la lè fi lọ tí ó jà jèrè. ẹ má yí padà o ẹ gbójú òkè ẹ má yí padà o ẹ má fọ̀rọ̀ lọ wèrè o ẹ má fọ̀rọ̀ lọ wèrè pọ̀ o wèrè gan tààrà o wèrè gidi wèrè alásọkúnnù wọn o ògé sọ pé wèrè yóò ní èmi òun wèrè ẹ wò mí sẹ́ńtẹ́ ẹ̀kọ́ ẹ̀ wọ́n ti mọ kìrìsìtàsì yín kò máa ń tẹ́ fowó ṣe o bísínẹ́sì ẹ̀ o kò lè mọ́ṣáláṣí kò sọ́wọ́ tí ò lè run Ọlọ́run nìkan ni ò ní run. Allah. yóò tún wá ní mọ́ṣáláṣí lásán ibi tí wọ́n ti ń pè Ọlọ́run ní lásán ayé rẹ̀ ó lásán. mọ́sálásí ilé Ọlọ́run. ẹ béèrè ìran kejì bàbá bí o bá jèrè olúwẹ̀ tó lùwẹ̀ sí àgbákò ẹni kí ni jẹ̀mọ́ Naam. wọn ò dá mi lónìí Naam. tí ẹ gbọ́dọ̀ jèrè rẹ tó bá jèrè ọ̀daràn ẹ gbọ́ mọ̀lẹ́bí rẹ gbọ́dọ̀ jèrè rẹ ẹ̀yin olówó kí ló ń ṣe yín bólẹ̀ ti lọ wo sẹ́tẹ́ ní kí mọ̀lẹ́bí ó má jèrè yín ń jọ wàhálà bá dé àti ò lè dínà àti ò sì lè disown ẹnìyẹn jama iyì wo ló tóbi kí hàn tí wọn bí máa kí wọn já àlùbáríkà wa ọwọ́ adé family ọ̀sán ni wọn nàró kí ọ bàbá ta lọ sórí fún bọ́ọ̀ bá kú wọn ní sunkún ìwọ rádaràda ẹ̀ ẹlẹ́kẹ̀ta tó gbọdọ̀ jèrè wa alásìkò àwọn ọ̀rẹ́ rẹ àwọn childhood friend yẹ ọlọ́run wa gbé ọ lọ́wọ́ ga ọ ní wọn máa dà ọ́ pé ó kọ́ ni wọ́n pè ọ́ kẹ́yìn ayé à ń gbókù bọ̀ àti gbókù dé à kírun sókù la ẹni gbọ́ kírun sálájì la nítorí kú alájì ti kú o olówó ti kú o ọba ti kú o lèmọ́mù ti kú o enípo ti kú o gọ́vnọ̀ ti kú o pírẹsidẹ́ntì ti kú o. Karamakumullah. kódà magaji kí ni jẹ́ magaji ní lójú kú. Dádì ó ti lọ. àṣejàmọ́ Naam. àwọn ọ̀rẹ́ wa gbọ́dọ̀ jèrè wa. Ọ̀rọ̀ jèrè wa. ìwọ tó wà ń bí lóyún tó lọ ní láàárín ọwá ní ẹ̀yin ọ̀rẹ́ mi àwọn bá ń sọdún lé ọ̀pá àjàgbó kan lọ ní. tọ́nu wa bọ̀ sọdún kí ló tọ̀ lè rà fún ọ náà ẹ̀yin náà pàdé yín ẹjẹ́ àpàdé ńjọ́ kẹta ọdún. àwọn ọ̀rẹ́ wèrè náà wá fi ràn wọn náà wá pé tí ọ ọmọ àti àwọn tí wọn ń sunkún àwọn afọ tí mu ẹran ọdún nílé tiẹ̀ náà tí wọn ní dé bá lé wọn dáadáa. Àwọn ẹnu làrò. bí wàá sì wá gbóná ẹ bomi wọn. Karamakumullah. jamani náà Naam. tí wọ́n fi lè mú olówó lè ra àgbò ọdún 500,000 lágbo kan ó yẹ kó lè ra màálù 350 fáwọn ọ̀rẹ́ márùn pẹ̀yìn náà pé kẹsàn-án tsọ̀kọ̀tsọ̀kọ̀ ńlẹ̀ yín slavery ni enslave ni ó kó wọn lẹ́rú nù pé gbogbo yẹn wá sọdún lé mi ṣé bá bọ̀ sí wọn mú ìyàwó àtọmọ lọ ṣé ìyàwó rẹ sójú rẹ tó ràn kó ṣé yóò lè fara mọ́ ìyàwó tiẹ̀ ẹ̀yin olówó tọrọ ẹ̀yin ò jèrè yín ẹ̀ kárẹ̀ Karamakumullah. èsì lẹ́fìlẹ̀ lábọ̀. wọ́n ń gbọ́. O gbà ní wọn sí ọdí airport. yóò sin ọdí airport mú wọ plane rí À ń lọ múránù. lọ múránù mú lọ rí yóò tún àwọn tẹ̀síwá kọ́lọ̀ ń jẹ́ ọdẹ láyọ̀ kò dé pé kọ́lọ̀ ń jẹ́ sọnù lọ́hùn. Àfi jàlábí àti tẹ́súbí. Fìlà aláṣẹ. ẹ kọjú sí bí bàbá olóyè Náà. tí wọ́n ń gbọ́ tí ń sọ Náà. ẹ jẹ́ kọ́ rẹ̀ yín ó jàlùbáríkà yín ọ̀rẹ́ gbọ́dọ̀ jàlùbáríkà yẹn Bẹ́ẹ̀ni. jẹ̀mọ́ ní náà bàbá yìí mọ̀mọ́ ẹ bínú pé mo dá yín dúró lónìí òní lónìí jẹ́ ni kí n sọ kínkín bẹ́ẹ̀. Inú wọn dùn. Já ọjà fún. àṣé Náà. ọ̀rẹ́ gbọ́dọ̀ jèrè ọ̀rẹ́ kódà mí kì í sowó ẹni bíi kíni Náà. ọ̀rẹ́ rẹ wá ń sèkó mọ tálíkà fa gbé jíìpù rẹ tó bá dáa jù mọ sọ fún pọ́ńbọ̀ pọ́n pọ́lẹ̀ tí ń ṣe àríwájú ta pẹ̀lú kánópì ẹ̀yọ̀ kan kàn yọ sí jí gan ẹ̀yin àfẹ́ bèrè tó bá wù yín sẹ́ni lé èèyàn mi lóde o Ẹni tí ó sànù. ǹjẹ́ wọ́n rọ́lá rẹ jẹ gbogbo ọ̀rẹ́ tí ń bá ọ ká wọn ò ṣe nǹkan rí kọ́ dán lóhùn torí pé wọn ò lówó lọ
olówó lọ ń dá ló àmọ́jọ́ tó bá kú olówó kí o gbẹ́ kòtò àwọn olówó dúró lára ọkọ̀ wọn mọ̀ mí ní sọ́ọ̀rì àwọn tálíkà tẹ̀ jí wọn orí àwọn ni wọ́n sìn ọ́ dénú sàárè àwọn ọ̀rẹ́ rẹ tí olóòórùn máa gba dígà wọn á tún fìdí sọlẹ̀ torí wọn ò jẹ́ láàárọ̀ tó fi kúkú òsì tó fẹ́ kú. Akramakumullah. Naam. bí wàá sí báyà kó máa yá lọ kó yá bá alágbàkó èèyàn ahun èèyàn. ẹ béèrè lẹ́ẹ̀kẹrin àwọn tó gbọdọ̀ jèrè yẹn béèrè dáadáa. alufukara wal masakin jẹ́ ìtàníkà ó jèrè rẹ̀. Bẹ́ẹ̀ni. jama Ramadan ní bọ́ bàbá ṣé tálíkà ni wọ́n ni oníbi tí ẹ dé ẹ sóríire fakiru yìí sẹ́yìn. Bàbá Imam. Bàbá gbọ́. Bàbá Imam ẹ má bínú. Ẹ má bínú. Ẹ má bínú. Grand Commander. Jẹ́mọ̀ ní náà. Ramadan ní bọ̀ yìí. Ní bọ̀ yìí. Musliudeen. Ọ̀nà tí orin nísìn. Ọ̀nà tí orin kíkan kultu marhaba. وإن جاءني سائل قلت مرحبا وأفضل أيام الفتى حين يسأل. ṣé mo lè bèrè nísẹ́yìn Adéjàmílà nínú ọjọ́ tó lọ ń dá ọjọ́ wo ló lálùbáríkà jù? Monday ni ó pè mo ti mọ̀ ọjọ́ ajé ó dá Jímọ̀ ṣé Jímọ̀ ló dáa jù? ẹ̀yin ọkùnrin jẹ́ wo ló dáa jù? Jímọ̀ dápọ̀ abẹ́ ọjọ́ wo ló dáa jù? Jímọ̀ Christian ní Sunday ó dáa bàbá Imam ẹ mọ̀ sọ̀rọ̀ ọjọ́ tó dáa jù láyé sẹ́fẹ̀ mọ́ nílùú sẹ́yìn. Rẹ̀jọ́ ní sáìlú kúlìtù marhaban. Magaji. Wà á fúdọ́lù ayyamil fatahin yus'alu. ọjọ́ tó dáa jù fún ẹ̀dá láyé lọ́jọ́ tí a bá tẹ́wọ́ sí ọ pé dákun bùn mi. Dákun bùn mi. ńjọ́ tí a bá lè fi nǹkan lé tálíkà lọ́wọ́ wò mí dáadáa lájà ńjọ́ láyé rẹ̀ dájú. tí a tẹ́wọ́ sí ọ tó ọ̀rẹ́ èèyàn dùnnú ìwọ tó ọ̀bá rẹ̀ èèyàn dùnnú tó sì lówó tó bá ní sọ jí dáadáa ọlọ́ọ̀ jí dáadáa kódà ọ̀sùn dáadáa ọ̀sán rẹ̀ ò dá ọ̀ lálùbáríkà pa. àbí ọ̀rí bùkátà èèyàn gbọ́. kò sí tó dáa pa lára ọ wéèsì. ọ̀rẹ́ ni tọrọ wọ́n tún wá tọrọ bá ọ̀rẹ́ ni tọrọ mọ wẹ́n tí ó tọrọ ká Ànábì Ibrahim tí ò bá rẹ́ni bá jẹun kò ní jẹun tó bá dání kalẹ̀ báyìí tí ò rí tálíkà tí wọ́n jọ jẹun kò ní jẹun. àbí kò sí. kì í ṣe wọ́n kúkì social street ẹ máa wo oúnjẹ àgbàlagbà sọnù asáré dabọ́ dójú kúkì. gbogbo ìkànnì tó gbé Haúsá kan náà ní Alabamusa. jama ẹ dáhùn mo fẹ́ kẹ́ dá mi lóhùn ẹ dáhùn dáadáa bàbá Imam tí bá ti kan èyí tí mo fẹ́ sọ yìí ẹ ti ń tiẹ̀ jẹ́ ń bírèkì jama ẹ wo ẹnìkan ẹni kíni obìnrin ni ọkọ rẹ wá ní ọ gbọ́dọ̀ bùnmi ní nǹkan nulẹ̀ mi ọ gbọ́dọ̀ ṣe kíni ọ gbọ́dọ̀ bùnyàn ní nǹkan nulẹ̀ mi tọwọ ẹ bùnyàn ní nǹkan ọgbẹ ọ gbọ́dọ̀ ṣe sàrà obìnrin ló mọ dáràn ló bá dojọ́ alimajiri bá wá alimajiri dé ẹnu ọ̀nà ẹ̀ ó dẹnu ọ̀nà ẹ̀ ẹlẹ́kọ̀ọ́ tẹ̀lé mi ó dẹnu ọ̀nà ẹ̀ báyìí ló bá yọ kẹ́lẹ́kẹ́lẹ́ ló bá lọ gbé iṣu ní kitchen ó gbé iṣu lè dáná yóò gbé alimajiri báyìí ó fẹ́ gbé alimajiri ọkọ rẹ̀ ka mọ́ ni ẹlẹ́kọ̀ọ́ kọjú sí mi ẹ̀ tẹ wà ń bí tẹ̀ ìṣòro ẹ̀sùn àpò ìyàkọ́ ló bá ní mo ní ọmọ sìn kan ti ṣe. ọ̀dà àṣẹ mi kọjá. ó kàn mú àdá ó kàn bẹ́ ní ọwọ́ ni. ó bẹ́ ní ọwọ́ ni. ta ló bẹ́ lọ́wọ́. ìyàwó ẹ̀ gángan. ọwọ́ tó fi ṣe sàrà wọn. ẹ̀yin tẹ́ ẹ dájú yìí
bàbá dájú ni kò yẹ kó sí owó Nàìjíríà báyìí. Karamakumullah. bàbá ẹni tó ní tírílíọ̀n tó bá ná bọ́dọ̀ sí ní àná ni òsì ó ti sáko ládùúgbò wọn owó a máa lé òsì jìnnà èmi ní jẹ́ bẹ́ẹ̀ bí ẹnìkan tó ra lé omi lọ́dọ̀ wájú ni àwọn ni kò lè kọ omi nílé òmò owó onílé wo ní òwò ó ní kó rọra tírélà sìmẹ́ǹtì 4 wá kó máa tu ní gbẹrẹfu sínú omi náà omi sì họ. ẹ máa já sí. wọn ò fi yẹ̀pẹ̀ sí o wọn kò èmi ní jẹ́ bẹ́ẹ̀ ẹ wá wà níbí Ramadan dé kódà kó ṣe báàgì ráìsì 10 kọ́ ẹ kó lọ family house bí nǹkan bá sí ọlọ́dún náà orí wọn yẹ torí wọn ni Ọlọ́run jẹ́ ajẹ́ tẹ̀mí ìtumọ̀ ẹni pé ọ̀ní parẹ́ dẹ̀ mí. jama òkè ọrí. ó gé lọ́wọ́ fa. náà ó gé ìyàwó ẹ̀ lọ́wọ́. ó bá lé bóde. ó lé bóde. ìyàwó wa ń tọrọ báràká. tọrọ. ó lé ìyàwó bóde tẹ́ báyìí ló bá di olòṣì. ó dolòṣì. bí tí àwọn ti ń tọrọ báràká ọmọkùnrin kan wá ń bẹ tí mo sọ fún ìyá rẹ pé obìnrin gidi ni ẹ bá mi wá ìyá rẹ wá rí obìnrin máa tọ́ bá sọ ni ìyá rẹ wá ní sọ́ọ̀fẹ́ ọmọ mi ó ní mo lálébù ó ní yóò fẹ́ ọ ọ̀dà ó bá fẹ́ níjọ́ tí wọ́n kọ́ jẹun alẹ́ ọkọ tìyàwó ìyàwó bá na owó òsì oúnjẹ ẹ̀fẹ́ ọkọ bá gbà lọ káì ẹ̀yin olùsí ẹ̀yin mọ́lá ṣe. owó òsì bò ó. bàbá bí ìbá sọ lọ́hùn àgbọn lójú olówó wọ́n sì gọ̀jú àlọ́fà kádàrá mà ló gbìn yẹn olówó wọ́n lè sọ̀nà lẹ́sẹ̀ yìí olówó mi tí o mọ ṣòkòtò dé bí ṣòkòtò bá ta kókó eyín ní ètú. àbí okùn bẹ́ẹ̀ ti sọ fún un. kánrin wọn rọ́bà ni wọ́n máa lò wọn ò lè lo okùn bí wa yóò tọ́ ara. ó bẹ̀rẹ̀ sí karùn-ún sún. ẹ fẹ́ kí n sọ mọ́. ìyá rẹ wá jáde káyì mo sọ báwọn wọn ni mọ́mí olùsí lẹ́fẹ́ fún mi jọ wọ́n fọwọ́ sí jẹun ó tún náwó sí lẹ́ẹ̀kejì ọkọ rẹ tún gbà ó ná lẹ́ẹ̀kẹta wọ́n ń gbọ́ ní pẹpẹ ilé ń pé yọ ọwọ́ ọ̀tún rẹ wọ́n sì ti gé lọ́wọ́ ọ̀tún wọ́n wọ́n pé kí n yọ ni yọ ó wí lẹ́ẹ̀kẹta bó ṣe gbin ọwọ́ sì jáde padà mẹ́ báyìí. àwọn òbí ṣe ń tẹ́ ẹ̀kọ́ ẹ̀ wọ́n tún mọ kìrìsìtẹ́sì yìí kò máa tẹ́ ìbò wọ́n ṣe o bísíǹnẹ̀sì ẹ̀ o kò lè mọ́ṣáláṣí kò sọ́wọ́ tí ò ní rún ọlọ́run nìkan ní ò ní rún. lọ́tọ̀ wá ní mọ́ṣáláṣí lásán ibi tí wọ́n ti ń pẹ́ lọ́ọ̀ni lásán ayé ló ń lásán. bẹ́ẹ̀ náà kẹ́tì bàbá bí o bá jèrè olúwa tó ló bá ṣe àgbákò ẹni kí ni jẹ̀mọ́ wọn ò dá mi lónìí ṣé o gbọ́dọ̀ jèrè rẹ tó bá jèrè ọ̀daràn ẹ̀gbọ́n mọ̀lẹ́bí rẹ gbọ́dọ̀ jèrè rẹ ẹ̀yin olówó kí ló ń ṣe yín bólẹ̀ ti lọ wo sẹ́tẹ̀ ní kí mọ̀lẹ́bí ó má jèrè yín ń jọ wàhálà bá dé àti ò lè dínà ètò òsì lè dìsóhùn ẹ̀ nìyẹn. jama iyì wo ló tóbi kí àti bí máa kí wọ́n jẹ́ àlùbáríkà wa. ọwọ́ adé family ọ̀sán ni wọn nà rókì ọ bàbá ta lọ sórí fún. bọ́ọ̀ bá kú wọn ní sunkún. ìwọ́rọ̀ dáradára ẹ̀. ẹlẹ́kẹ̀ta tó gbọdọ̀ jèrè wa aláàtì àwọn ọ̀rẹ́ rẹ àwọn childhood friend yẹ ọlọ́run wá gbé ọ lọ́wọ́ ga ọdún wọn máa dà ọ́ pé ó kọ́ ni wọ́n pè ọ́ kẹ́yìn ayé à ń gbókù bọ̀ àti gbókù dé à kírun sókù la ẹ̀ẹ́dẹ́gbọ́ à kírun sára jì la nítorí kú aláàjì ti kú olówó ti kú ọba ti kú ìmáàmù ti kú eléko ti kú gómìnà ti kú pírẹsidẹ́ntì ti kú. kódà magaji kí ni jẹ́ magaji ní lójú kú. dadi o ti lọ. àṣejàmá àwọn ọ̀rẹ́ wa gbọ́dọ̀ jèrè wa. ìwọ́n tó wà bílíọ̀nù tó lọ nílẹ̀ ayé wa ní ẹ̀yin ọ̀rẹ́ mi wà bá sọdún lé ọkọ̀ àjàgbó kan lọ ní. tọ́lọ́ wà bá sọdún
kí ló tó lè rà fún ọ náà yín náà palẹ̀ yín ẹja pàdé ọjọ́ kẹta ọdún àwọn ọ̀rẹ́ wèrè náà wọ́n fi ìran wọn náà wá pé tí ọ ọmọ àti àwọn jẹ́ wọ́n ń sunkún àwọn afọtí mu ẹran ọdún nílé tiẹ̀ náà tún wọ́n dédé bá lè wọ́n dáadáa. nígbà tí wọ́n gbóná ẹ̀kọ́ mi wọ̀n. jamani náà tóbi lè mú olówó lè ra àgbo ọdún 500,000 lápò kan bẹ́ẹ̀ kó lè ra màálù 350 fáwọn ọ̀rẹ́ márùn-ún pẹ̀yìn náà pé kẹsẹ̀ ní tsọ̀kọ̀tsọ̀kọ̀ lẹ́yìn slavery dey enslave ni ó kó wọn lẹ́rú nù pé gbogbo yẹn wá sọdún lé mi ṣé bá bọ̀ sí wọn mú ìyàwó àtọmọ lọ ṣé ìyàwó rẹ sójú rẹ fọdọ kò ṣé o lè faramọ́ ìyàwó tiẹ̀ ẹ̀yin olówó tọrọ ẹ̀yin ò jèrè yín ẹ̀ kárè èsì lẹ́bìrì lábọ̀. wọ́n gbọ́. ló sì ọdẹ airport mú wọ plane rí ọ̀lọ́ múránù mú lọ rí yóò tó ọmọ tẹ̀síwájú gbọ́dọ̀ ń jẹ́ ọdẹ láyọ̀ kò dé pé gbọ́dọ̀ ń jẹ́ sọnù lọ. ẹ kọjú sí bí bàbá olóyè tí wọ́n gbọ́ tí ń sọ ẹ jẹ́ kọ́ rẹ̀ yín ó dé àlùbáríkà yín ọ̀rẹ́ gbọ́dọ̀ jàlùbáríkà yẹn. bẹ́ẹ̀ni. jẹ̀mẹ́ ní náà bàbá yìí bàbá bínú pé mo dá ẹni lónìí òní lónìí jẹ́ ni kí n sọ kínkín lẹ̀. àṣé ọ̀rẹ́ gbọ́dọ̀ jèrè ọ̀rẹ́ kódà mí kì í sowó ẹni bíi kiri ọ̀rẹ́ rẹ̀ wá ń sèkó mọ́ tálíkà pa méjì bùrẹ́ tó bá dáa jù mọ́sàn fún pọ́ńbọ̀ máa olè tí ń ṣe àríwájú ta pẹ̀lú kánópì ẹ̀yọ̀ kan kẹ̀yọ́ sì jí gan ẹ̀yà abẹ́ ìbéèrè tó bá wù yìí sẹ́ni lé èèyàn mi lóde o ǹjẹ́ wọ́n rọ́lá rẹ jẹ gbogbo ọ̀rẹ́ tí ń bá ọ ká wọn ò ṣe nǹkan ní kọ́ dán lò torí pé wọn ò lówó lọ olówó lọ ń dá lọ àmọ́ ìjọba bá kó olówó tó gbẹ kótó wọn lówó dúró lára ọkọ̀ wọn mọ̀ mí ni sọ́ọ̀rì àwọn tálíkà tẹ̀ dín wọn rí àwọn ni wọ́n sìn ọ́ dénú sàárè àwọn ọ̀rẹ́ rẹ tí olóòórùn ọmọ gba dígà wọn tó fìdí sọlẹ̀ torí wọn ò jẹ́ láàárọ̀ tó fi kúkú sí tó fẹ́ kú. bí wàá sí báyà kó máa yá lọ kó yá bá alágbàkọ èèyàn àwọn èèyàn. Ìbéèrè lẹ́ẹ̀kẹrin. Àwọn tó gbọdọ̀ jèrè yẹn ìbéèrè dáadáa. Àlùfókàrà wọ́n mọ̀ sákì. Jẹ́ ìtàníkà ó jèrè rẹ̀. Jẹ̀mọ́. Ramadan ní bọ́ bàbá. Ṣé tàníkà ni wọ́n ni? Olùmìtì ẹ̀dẹ́ ẹ̀ sórí rẹ̀. Fàkírù iṣẹ́ yìí. Bàbá ìmọ̀ ẹ má bínú Young commander. Jẹ̀mẹ́ ní náà. Ramadan ní bọ̀ yìí. Musliudeen ọ̀rọ̀ tí orin nísìnyí ọ̀rọ̀ tí orin kíkan kúlùtù marhaba وإن جاءني سائل قلت مرحبا وأفضل أيام الفتى حين يسأل. ṣé mo ní bèrè nísìnyí adéjàmílá nínú ọjọ́ tó lọ ń dá ọjọ́ òun lọ́nà àbáríkà jù Monday ni ó pè mo ti mọ̀ ọjọ́ ajé ó dá jímọ̀ ṣé jímọ̀ ló dáa jù ẹ̀yin ọkùnrin tó ló dáa jù jímọ̀ dápọ̀ àbẹ̀ ọjọ́ ló dáa jù jímọ̀ Christian ní Sunday ó dáa bàbá ìmọ̀ ọjọ́ tó dáa jù láyé sẹ́fẹ̀ mọ́ nílùú sẹ́yìn. Magaji. وأفضل أيام الفتى حين يسأل. Ọjọ́ tó dáa jù fún ẹ̀dá láyé. Lọ́jọ́ tí a bá tẹ́wọ́ sọ pé dákun bò mí.
nítorí tí ọba lè fi nǹkan lé tálíkà lọ́wọ́ wò mí dáadáa lájà nítorí láyé rẹ̀ dájú tí a tẹ́wọ́ sí ọtọ́ ọ̀rẹ́ yẹn dùnnú ìwọ tó ọba ọ̀rẹ́ yẹn dùnnú tó sì lówó tó bá ní sọ jí dáadáa ọlọ́ọ̀ jí dáadáa kódà ọ̀sùn dáadáa ọ̀sán rẹ̀ ò dá ọ̀ lálùbáríkà pa kò sí tó dá pa lára rẹ̀ always ọ̀rẹ́ ni tọrọ wọ́n tún wá tọrọ ọ̀rẹ́ ni tọrọ máa wá ẹjẹ́ tọrọ ká àná Ibrahim tí ò bá lẹ́ni bá jẹun kò ní jẹun tó bá dá ní kalẹ̀ báyìí tí ò ní tálíkà tí wọ́n jọ jẹun kò ní jẹun. àbí kò sí. kì í sọ̀rọ̀ kúkì kò sọ street máa wọ oúnjẹ àgbàlagbà sọ̀rọ̀ àtàlẹ́ ìdàbọ̀ dojú kúkì. gbogbo ìkànnì tó gbé Hausa kan náà ni Alabamusa. Jama ẹ dáhùn o fẹ́ kẹ́ dá mi lé o ẹ dá dáadáa bàbá yìí bọ̀ tí bá ti kọ èyí tí mo fẹ́ sọ yìí ẹ ti tẹ̀ dé ń bírèkì Jama ẹ wo ẹnìkan ẹnikẹ́ni obìnrin ọkọlọmọ ni ọ gbọ́dọ̀ bomi ní nǹkan nù léèdù ọ gbọ́dọ̀ ṣe kí ni ọ gbọ́dọ̀ bòyàn ní nǹkan nù léèdù ọ gbọ́dọ̀ bòyàn ní nǹkan nù léèdù tọwọ bòyàn ní nǹkan gbé ọ gbọ́dọ̀ ṣe sàrà obìnrin ló mọ dáràn ló bá dúdú àlùmájìrì bá wá àlùmájìrì dé ẹnu ọ̀nà ẹ̀ ó dẹnu ọ̀nà ẹ̀ ẹlẹ́gbẹ̀ẹ́ tẹ̀lé mi ó dẹnu ọ̀nà ẹ̀ báyìí ló bá yọ kẹ́lẹ́kẹ́lẹ́ ló bá lọ gbé iṣu ní kíchìn ó gbé iṣu yóò gbé bá àlùmájìrì báyìí ọbẹ̀ gbé bá àlùmájìrì ọkọ rẹ̀ kà mọ́ ni ẹlẹ́gbẹ̀ẹ́ kọjú sí mi ẹ̀jẹ̀ wà á bí jẹ́ ìṣòro ẹ̀sùn àpò ìyàkọ́ ló bá ní mo ní ọmọ sìn kan ti ṣe. ọ̀dà àṣẹ mi kọjá. ó kàn mú àdá ó kàn bẹ́ ní ọwọ́ ni. bẹ́ ní ọwọ́ ni. ta ló bẹ́ lọ́wọ́. ìyàwó ẹ̀ gẹ́gẹ́. ọwọ́ tó fi ti sàrà o. ẹ̀yin tẹ́ dájú yìí bàbá dájú ni kò yẹ kó ṣe wá Nàìjíríà báyìí. bàbá ẹ tó ní tírílíọ̀n tó bá ná bọ́dọ̀ sí ní àná ni òṣì ó ti sáko ládùúgbò wọn owó a máa lé òsì jìnnà èmi ní jẹ́ bẹ́ẹ̀ bí ẹnìkan tó ra lé omi lọ́dọ̀ wájú ni báwa ní kò lè kọ omi nílé ọmọ owó onílé wo ní òwò oníkọ̀ọ́ra tírélà sìmẹ́ǹtì mẹ́rin wá kó máa tu níbẹ̀rẹ̀ kù sí omi náà omi sì họ. ẹ máa já sí. wọn ò fi yẹpẹ sí o wọn kò èmi ní jẹ bẹ́ẹ̀ ẹ wá wà níbí Ramadan dé kọ́nà kó ṣe báàgì ráìsì mẹ́wàá kọ́ ẹ kó lọ family house bí nǹkan bá sí ọlọ́dún náà orí wọn yẹ torí wọn ni Ọlọ́run jẹ́ àjẹtẹ̀ mí ìtumọ̀ ní pé ọ̀ní parẹ́ dẹ̀ mí. Jama ó gé lọ́wọ́ fa. ó gé ìyàwó ẹ̀ lọ́wọ́. ó bá lé bóde. ìyàwó wa tọrọ bára ká. ó lé ìyàwó bóde tẹ́ báyìí ló bá di olòṣì. ó dán lòṣì. bísí àwọn ti ń tọrọ bára ká. ọmọkùnrin kan wọ́n ń bẹ tí mo sọ fún ìyá rẹ̀ pé obìnrin gidi ni ẹ bá mi wá. ìyá rẹ̀ wá rí obìnrin máa tọ́ bá sọ ni. ìyá rẹ̀ wá ní sọ́ọ̀fì ọmọ mi à ó ní mo lálébù. ó ní yóò fẹ́ ọ. ó bá fẹ́. níjọ́ tí wọ́n kọ́ jẹun alẹ́ ọkọ tìyàwó ìyàwó bá na owó òsì. ọkọ bá gbaná káì ẹ̀yin olùsí ẹ̀yin mọ́lá sí. àwọn sì bò ó. bàbá bí ìbá sọ náà àgbọn lójú olówó wọ́n sì gòjú àlọ́ba kádàrá mọ̀ ló gbé yẹn olówó ó lè sọ̀rọ̀ lẹ́sẹ̀ yìí olówó mi tí o mọ̀ tòkòtò dé bí tòkòtò bá ta kókó yín ní ètú. ọkùnrin ti sọ fún un. káàrin wọn rọ́bà ni wọ́n máa lò wọ́n ò lè lókun bí wa yóò tó ara. ó bẹ̀rẹ̀ sí kárùn sọ. ẹ bẹ́ẹ̀ kí n sọ mọ́. ìyá rẹ̀ wá jáde káyì mo sọ báwọn wọ́n ní bá mi lọ sílẹ̀ bá fún mi jọ wọ́n fọwọ́ sí jẹun ó tó na owó sílẹ̀ kejì ọkùnrin tó gbà ó lọ lẹ́ẹ̀kẹta wọ́n ń gbọ́ ní pẹpẹ ilé pé yọ ọwọ́ ọ̀tún rẹ̀ wọ́n sì ti gé lọ́wọ́ ọ̀tún wọ́n ò pé kí n yọ
ó wí lẹ́ẹ̀kẹta bó ṣe pín ọwọ́ sì jáde padà bẹ̀ báyìí. olórí ìtọ́jú ti wá dodo sí ó wá tọrọ bára fa ó tún wá délé ọmọbìnrin o èyí wọn kọ tó gé lọ́wọ́ wọn gbé fún mi ìyàwó wa ní ọmọ mi kò mọ mẹ owó a máa tún ara ṣe ọkọ ò mọ o ó wà lọ gbé aṣọ tó wọ̀ ń jọ sí ìjọ tó kọ lẹ́nu lè jáde ó wà lọ mú aṣọ wa ó wà tún aṣọ wọ̀ ó wà ní aṣọ ìyá àjọ náà nì ìjọ tó lé ní mọ́ọ̀dé mo ti dán lọ́rọ̀ lónìí àbáwò ní ṣebí rẹ̀ aṣáánú rẹ̀ ọwọ́ mi ti wá débẹ̀ èyí tí wàá bí lónìí fún tálíkà ìparí ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹrin tó gbọdọ̀ gbádùn rẹ̀ jama yìí ní kíni wọ́n dáhùn àdín ẹ̀sìn rẹ̀ gbọdọ̀ jèrè rẹ̀ ẹ̀sìn ló jèrè yín alájà ó jèrè yín àtọkọ yín ẹ̀jẹ̀ wàá bí lónìí ẹ̀jẹ̀ sì ó jèrè yín bẹ́ẹ̀ sì ò bá jèrè yín tí ẹ bá kú ẹ̀sìn ó dì náà yín lọ́dọ̀ Ọlọ́run ọ̀káàbọ̀ ẹ̀sìn mi ò jèrè rẹ̀ máa fi lè hayati. máa fi lè hayati bàkọ́. máa fi lè hayati. máa fi lè hayati sùúrùtù. olùwà mi abẹ́rẹ́ mọ́ṣáláṣí yìí. ìyàbọ̀ nílùú yóò ta wá tí máa. abẹ́rẹ́ mọ́ṣáláṣí yìí. tọkọrí bùtìlì kàlíbù yóò tù. ọlọ́mọ kan ju kú obìnrin yìí. ìyàbọ̀ tukù lè bàrọ̀. ọkọ yìí tàbí sọrí ẹ náà bá fọ láti jẹ náà. subhana man la yamutu. ọlọ́mọ jẹ́ kájú lọ bá wọn. yamutu kullu li baraya. ọ̀rọ̀ sí àmì dáadáa. subhana man la yamutu. ibi tí mi ò dákẹ́ ní sẹ́yìn ẹ ti tọ́jú àwọn àfa. ṣé wọ́n ti. ẹ ti gbowó lọ́wọ́ dáadáa. wákàtí. Otu awoko ṣé ẹ ti ṣe bẹ́ẹ̀. awoko lè mọ́mù. Yamutukulu baraya. ẹ̀yin ni wúdú dà bàbá nù. subhana man la yamutu. bàbá wúdú dà yìí rẹ. yamutukulu baraya. àgbàríkà tẹ̀mí náà ní ìlú ìsáyọ̀ náà lọ́jọ́ bàjẹ́. subhana man la yamutu. máa fi lè hayati. máa fi lè hayati baqo. ibi tí a ti mú àsìkí tẹ̀ fi sí ìyọ̀ náà má jẹ́ ó parẹ́. máa fi lè hayati thubutu. gbogbo ọmọ náà ti wọlé àlùbáríkà. àwọn ẹ̀rọ yóò ta wá tí máa. ọlọ́mọ jẹ́ ọmọ sàárè wọn. àkọ́ríbù tí a ti ṣe àìmọ̀ṣẹ̀lẹ̀ tó. ẹ jẹ́ kí ẹ̀mí rẹ̀ jẹ́ kéde àná. yamutu kullu baraya. Subhana man la yamutu. yamutu kullu baraya. sẹ̀gbẹ̀tẹ̀rí. subhana man la yamutu. mímọ́ náà tí ò ní pẹ́ ní Allahu Akbar. orí tata adé náà ń jẹ́mi náà ṣe dáadáa láyé mi. ẹ ti gbọ́ ọgbẹ́ lọ́dọ̀ àlàjà. èló ló fi dá ló fi dá ọ̀tí ẹ̀ sí látàárọ̀ gbogbo owó tẹ̀ pa látàárọ̀ kò tún bá dà lọ. bàbá ni ẹ fi ẹ́ lẹ̀ àwọn náà ní kẹ́ fi ẹ́ lẹ̀ àmọ́ náà nígbà ká fún ẹ lẹ̀. kò nígbà ká fún ẹ lẹ̀. kò sẹ́ tí wọ́n bí tí o bẹ́ sórí rẹ̀. bẹ́ẹ̀ni. ọlọ́jọ́ mi náà sórí rẹ̀ o kò mọ̀ sàmì dákẹ́. sọ̀rọ̀ abiyamọ báyìí bí ọlọ́run gbogbo wa mi bí ọ̀rọ̀ àwọn tìyàn ọlọ́jọ́ wọn yàn mọ́ àjẹ ọkàn dúkú dákun ẹ lọ wá kankan wá lórí ẹ̀ ọmọ alágbé ma oríire tí ìjálẹ̀ tí o bá dórí ọmọ kó lọ wí jèrè. ìdánwò sí ọ̀rẹ́ fata wọ́n lè dáhùn nàìjíríà. dákun ìwọ tó bá jẹ́ mi ọmọ ìdílé bọ̀ ní àyè. lọ́kọ̀ọ́dé ṣe ọ̀n. ọlọ́mọ sọ máa mi ní ẹ̀pẹ̀ ránṣẹ́ láyé. pẹ̀lú òkú ọ̀rọ̀ ẹ̀ ní kájú lọ bọ́kọ yé o. ìdánwò sí ọ̀rẹ́ fata wọ́n lè dáhùn nàìjíríà. àwọn
abiyamọ pọ̀ lójú agbo yìí o. لقد رزقنا mo fẹ́ kọ́ ọmọ ẹ̀ sì dìde. نجاح بالانقطاع ọmọ mi ọlọ́mọṣẹ́ lẹ́rú ayé. لقد رزقنا نجاح ẹsẹ̀ á mi fún wa. آمين ẹ ní rìgírẹ́tì tẹ̀ ṣe. آمين kí tata ló ràn ọlọ́mọdé ayé wí sí. سألتك بالكتب التي wọ́n ti fọkọ rẹ̀ lẹ̀ kí n tiẹ̀ ọlọ́mọdé ayé wí sí o. منك أنزلت ẹ̀rọ àwọn ọkùnrin gidi ní jáde wáyé. بالمرسلين ọ̀kadì القائزين من Alájà Jẹ̀mílà ìsìlámì gan ṣèyàn rẹ̀ pẹ̀lú yín lọ́wọ́ báyìí kó lọ́wọ́ jèrè. Alájọ àwílò. Wọ́n láwọn kó lẹ́yìn pẹ̀lú 1 bag of rice. ọ̀kadì àwọn ẹgbẹ́ Àwílò bẹ́ẹ̀ ni. àwúlò ló. bàbá ìmọ̀ wa ní kọ̀nà mi ní ẹ̀ sì gbọ́ ọlọ́run tó ní fowó. الله أكبر ṣùgbọ́n ti gbọ́ ọ̀rọ̀ Oriyomi tá kó lọ lórí ìyẹn òwò lọ́rùn. أيها الشاكي وما بك داء ẹ̀kọ́ ọ̀rọ̀ tí mo ṣe bá ń broadcast ẹ̀ káàkiri ẹ̀rọ mi lókè bá ń broadcast ẹ̀ ká. àwọn olóyè àwọn misbehave wọ́n ń ṣe owó ní ẹ̀ka rẹ̀ lọ́dún bá kẹ́yìn ẹ̀yin ọmọ ọ̀la ẹ̀ ní kájú kú kó lọ́wọ́ jèrè. yóò ṣe fà. àlùfáà wọn lókè ògò. وجود جميلة kó lọ́wọ́ jèrè ọmọ rẹ̀. أيها الشاكي èyí ẹ kò sákòwò mílíkì ni. وما بك داء bàbá tí ẹ bá lọ àlèmọ́mù ń ta àlèmọ́mù lé lórí náà. mo lọ rí. كن جميلا ẹ ti fi ẹ bá kẹsẹ̀ yẹn. تولي وجود جميلا الأستاذ عبد الكبير مسعود. Mas'udi. àwọn ẹ̀kọ́ máa bọ̀ àti gbogbo àwọn tó tẹ̀lé. Àwọn olóríire nu àwọn ìmáàmù wa nu. Ìmáàmù Musa Abdulgani. Ìmáàmù wa Musa àti Ìkẹ́ni. Abdul Kabir Mas'ud. Bàbá ní ẹ̀dìdì làró. Wọ́n ní ẹ̀dìdì làró. Náà. الأستاذ عبد الكبير Ustaz Abdul Kabir Mas'udi. والأستاذ موسى. Ẹ dákun ẹ jẹ́ kí àwọn ìmáàmù méjèèjì ó súnmọ́ ẹjú. Gbogbo àgbà látẹ̀lé wọn ní aṣọ sẹ́yìn. Ọba ìlú bá gbà ọba àdúgbò fún lọ́hún. Alhamdulillah. Wọ́n ní lọ́kùnrin wa lóbìnrin wa. Wọ́n láwọn òwe lọ́wà ní fún wọn lónìí o. Wọ́n ní torí pé sọ fún wa pé àwẹ̀ lọ́wà ní ká tó kò lé. Àwọn òṣìṣẹ́ àdéhùn gbogbo àwọn jàmá pé àwọn bọ̀ wá wé lọ́wà ní. Àwọn bọ̀ kọmíṣà bọ̀ wá sí mọ́sáàsì ni. Wọ́n láwọn fi wọ́n yàn yín lónìí gẹ́gẹ́ bí àwọn tìmáàmù tí ó máa kírun láàyè yìí. Ẹ má gbàgbé bàbá kú ti wé lọ́wà ní fún wọn. Àwọn ìmáàmù méjèèjì ni wọ́n fi yàn lónìí. Àbọ̀ àwọn Musa Abdulgani. Bàbá tó bí ló kọ́ Alhaji Abdul Wasi Wamad ní Déwú. Bàbá tó bí wọn lọ́kọ́ ní Al-Qur'an. Àbá yìí. Bàbá ni ẹ bẹ̀rẹ̀. Ẹjọ́. Wọ́n ní àfọwọ́ Musa ọwọ́ láti ìdílé Abdul Wasi Wamad tó kú tọkọ tíyàwó rẹ̀ ń kọ́ ibi lórúkọ ẹ̀. Àbọ̀ Abdul Kabir òun wá láti ilé Alhaji ní Salu. Ilé Alhaji àwa Jẹ̀mílà níbi tí wọ́n ti bí Alhaji àwa Jẹ̀mílà. Àmọ́ àfọwọ́ Musa nídìílé bàbá ẹni tó kọ́ mọ́sáàsì o. Àmọ́ àfọwọ́ Abdul Kabir nídìílé ìyàwó tó parí ẹ̀. Wọ́n bàbá yẹn bá gbà wọ́n ní insha Allah lọ́la. Wọ́n lọ fún àwọn Musa Abdulgani àṣẹ ti mú bá ilé kejì máa tọ́ra. Insha Allah. Wọ́n ní kẹ́ bẹ̀rẹ̀ ẹ̀rùn tí lọ́la bẹ́ẹ̀. Wọ́n ní jímọ̀ tí bá insha Allah. Àbá Abdul Kabir àwọn ọba kejì máa tẹ̀yí tí mọ̀. Bàbá yẹn ṣe láwọn ọ̀la bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni bùsùn máa jẹ ẹ̀sìn mi bẹ́ẹ̀. لا حول ولا قوة إلا بالله. لا Àwọn àwọn ọ̀dọ́ إلا بالله. لا حول ولا قوة إلا بالله. لا حول ولا قوة إلا بالله. bàbá àgbà wọ́n ní bàbá ìmáàmù lọ́ba.
àwọn àgbàlagbà Bàbá yẹn dìde. wọ́n ní lọ́jọ́ kú erin Ìyá súnmọ́ ìdí ẹ̀dá kò jẹ̀ bẹ́ẹ̀. òun rẹ̀ ọ̀bẹ là máa rí jọ́nà alájà Jamilat wọ́n lẹ́ni dáadáa ni wọ́n bàbá wa ìmọ̀ máa gbà lé obìnrin dáadáa ni wọ́n ní tó ṣe yìí ọ̀pọ̀lọpọ̀ obì ò lè ṣerú ẹ̀ ọlọ́run mọ́sá bá ní dúró ti alájà Jamilat bàbá wa ìmọ̀ máa gbà gbogbo lè fà ẹ̀jẹ̀ pé ṣé bàbá wa ìmọ̀ máa gbà ní ọlọ́run bí a kò máa tẹ̀lé àdéhùn sátí àdéhùn máa tẹ̀ tì ìbànújẹ́ sílé bàbá ìmọ̀ ọ̀hún lọ́fà ọ̀lẹ́ ni wá ìwọ̀ lálágbára ọlọ́run dákun máa tẹ̀lé àdéhùn sátí àdéhùn máa tẹ̀ tì ìbànújẹ́ sílé bàbá ìmọ̀ ọ̀hún lọ́fà ọ̀lẹ́ ni wá ìwọ̀ lálágbára. Ọlọ́run àwọn bàbá tí wọ́n bí ọlọ́run bá kẹ́ ọlọ́run bá ní kẹ́ wọ́n ọlọ́run bá ní sẹ́kúrú sí mi fún wọn àwọn àfáà yìí ọlọ́run bá ní kẹ́ wọn ọlọ́run bá ní kẹ́ wọ́n ọlọ́run bá ní sẹ́kúrú sí mi fún wọn bisimilayi kuruwakwa. Allahu ahad Allahu samad. Lam yalid walam yulad walam yakul lahu kufuwan ahad. Wọ́n lórí ọlọ́run pọ̀ lọ sùá. Orí ọlọ́run òṣìṣẹ́ dáwọ́ bò. Bàbá yìí wọ́n bá gbà lẹ́fà. Aṣẹ́kì Mọ́kìdí Salman. Ẹgẹ́ pé ṣé wọ́n lọ́ba tí tún sànú jù báyìí lọ. Tí ifá rẹ̀ ṣèyàn. Tó ṣe é pé ìwòsàn yẹn kò sọ́dọ̀ ẹni ó wà fọ̀dọ̀ ọlọ́run yẹn. Àlékún àlàáfíà tó pé. Àlékún ìdùnnú tó pé. Àlékún ẹ̀mí gígùn tó pé. Àlékún àlùbáríkà tó pé. Olùwàbà ṣe bàbá ìmọ̀ lọ́ba. Bàbá ìmọ̀ bá yẹn ṣe láhàúlà mẹ́rin mẹ́rin. Bismillahi rahmani rahim. لا حول ولا قوة إلا بالله 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 العلي العظيم. wọ́n ní gbogbo àwọn àfáà tí wọ́n tẹ̀lé ilé tó gèdélẹ̀ àwọn bàbá ìmọ̀ bá lọ́nà bá ní dúró tì í wọ́n lọ́nà má jẹ́ dá ẹ̀ ara yín débi pé wọ́n tiẹ̀ dá ẹ̀ bàbá ìmọ̀ lọ́ba bàbá ìmọ̀ gbà wọ́n lọ́nà bá sàánú gbogbo yìí آمين wala la hawla wala quwwata illa billahi al-ali al-azim. Bàbá ọlọ́pàá àti lọ́pàá àlékún àmì gbogbo ara àlékún àlàáfíà àlékún àrísìkí àlékún ìgbàyẹ̀sí nínú ọkàn ọlọ́ba ìjókòó ẹ̀ fún bàbá ọlọ́pàá ọlọ́lá hawla méjì bismillahir rahmanir rahim la hawla wala quwwata illa billah la hawla wala quwwata illa billahi al-ali al-azim. Alhaji wa Hamzat Oriyomi Hamzat bẹ̀bẹ̀ Islam ọlọ́gbà 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 ní dúró tì í ọlọ́gbà dà yín láàmú ọlọ́gbà rẹ̀ ilé mà ọlọ́gbà bìtì ní ayé la hawla méjì. بسم الله الرحمن الرحيم La hawla wala quwwata illa billah la hawla wala quwwata illa billahi al-ali al-azim. Bàbá ìmọ̀ bá gbà wọ́n ní bá ti wá pọ̀ tó yìí gbogbo àwọn ìmọ̀mọ̀ lókè ògùn àti gbogbo àwọn àfáà bàbá ìbọn máa gbà ọlọ́mọ dààmú wa ọlọ́mọ ìwálé mà ọlọ́mọ bìtínà wa la hawla méjì. الرحمن الرحيم لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا بالله. àwọn náà nílùú sáìn àwọn àfọ àwọn nínú ìlú sáìn àwọn ìbáwọ̀ nínú ìlú sáìn ọlọ́mọ dààmú wa àdúrà táwọn bàbá tànà ọlọ́run ló ní ó gbà ọlọ́run gbà ó sì tún gbà náà ni ọlọ́run mọ́sá gba tiwa náà bàbá ìmọ̀ bá gbà wọ́n táwọn bá sì rò bí bàbá ìmọ̀ bá fà ti wí ipe ó lé lọ́gọ́rùn-ún mẹ́rin ọdún tí wọ́n ti ń ṣe Islam lọ́ba bàbá ìmọ̀ bá gbà ní táwọn bá sì sí rò ìwọ̀n táwọn bàbá sọ fáwọn ó lé lọ́gọ́rùn-ún márùn-ún ọdún nísẹ́yìn tí wọ́n ti ń ṣe Islam nísẹ́yìn àyìn wọ́n láwọn rẹ̀ ti dáadáa
Nam. Bàbá Lákàndírì. àwọn làwọn yọ̀ ǹdẹ̀ yìí mọ́ wà. Bàbá ní ọ̀sán ibẹ̀. Nítorí báyìí, òde tọ́lá ń ṣe fún wa nípa mọ́sáàsì lónìí. Àti ti Alhaji wa Abdulhamid Adeni Isan Raji. Ọlọ́jọ́ kárí ìlú kálukú bẹ́ẹ̀. Àánú ẹ̀sìn. Ọlọ́run fi sẹ́mi àwọn olówó wa. Àánú ẹ̀sìn. Àánú ìwà. Ọlọ́run bá fi sẹ́mi àwọn olówó wa. Ọlọ́run hawlan wala quwwata illa billahil aliyyil azim. Alhaji Oriyomi Hamzat, wọ́n ní wọ́n fẹ́ sọ̀rọ̀. Àwọn òbí tí sàṣẹ jẹ́ wọ́n dé kókó mọ́lẹ̀. Oriyomi òkìkí ṣe bí wọ́n tábì sílẹ̀ náà fi dá lọ́la. Ọba kan jẹ́ fi ṣẹ́gi kọ́lé. Ìkọ́sí jẹ́ ó gbèsè gítà. Ṣé báwọn méjèèjì náà lọ pẹ́ tó sí? Ṣé báwọn méjèèjì náà lọ pẹ́ tó sí o? Ṣé báwọn méjèèjì náà lọ pẹ́ tó sí? Ọlọ́run bá ṣe fẹ́ lómi rí o. Kò sóòyè tí ẹ ká dára èèyàn. Ọlọ́run bá pàṣẹ ẹ̀dá ẹ̀yin bàbá náà kó àwa tẹ̀ ní àwọlé ọkọ̀ tẹ̀ kó wá sí onídàánú lọ́lá Olúwa mi. Igi ẹ̀yin bàbá mi lọ ọmọ wọn mi sí. Bàbá àlè ló fàájì bàbá ẹ̀ tù ló tún kì náà lọ. Ọlọ́run ló ṣe ìlàlá sọ̀sọ́. Ẹ̀ ń sọ̀rọ̀ ọ̀sá tí à ń fèsì kó sí wa lè kan. Ẹni bá ní ẹ̀kú, ẹni bá ní ẹ̀tọ́, ẹni bá ní ẹ̀wú, ẹni bá ní ẹ̀tẹ́, ẹni bá ní ẹ̀rá, kì í ṣe pé. Ẹ̀dá tó kọ́ ló gbé sí ọ̀sá sí ọ̀rọ̀ bèbí ikọ̀ tá lọ gbé jẹ́. Ọlọ́run bá ṣe fẹ́. Tí ẹ ká dára èèyàn, bọ́ọ̀lù bá pàṣẹ ẹ̀dá olè yìí. A kí àwọn bàbá wa, èmi ń ṣalákọ̀wé, ọmọ ké àwọn bàbá ni mí ẹnu iṣẹ́ tí wọ́n mi mọ gbàdébí lọ́jọ́ múra kátókàtó. Tí òjò bá sì ti rọ̀ tán, èrè kan kì í tún ṣẹ̀. Adúgbò lọ́wọ́ àwọn bàbá Ọlọ́run jẹ́ àrí pẹ́ o. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. àwọn ní ayé Ọlọ́run jẹ́ ọ̀dà ọ̀run Ọlọ́run jẹ́ òṣùwọ̀n jáde àti mélòó èdè mẹ́jà fi kẹ́yà ayé wa ayatu rabbana Allahumma rabbana atina fid dunya hasana wa fil akhirati hasana wa qina adhaban nar wa tawaffana muslimina wa alhiqna bis salihin Allahumma arzuqna bi qawli la ilaha illa Allah Muhammadur rasul